wàá ṣàmọ́dún o wàá ṣàmọ́dún o Miss Funke Mashaolu wàá ṣàmọ́dún o lọ́dún lọ́dún ni là ń ṣológun lógun o lọ́dún lọ́dún nìkan ń so lọ́gbọ́n lọ́gbọ́n wàá ṣàmọ́dún o. ọdọọdún ni là ń ṣológun lógun o ọdọọdún nìkan so lọ́gbọ́n lọ́gbọ́n ọdọọdún lèwe àbíyáyá ń sọ àádọ́ta ọdọọdún ni là ń ṣológun lógun o ọdọọdún nìkan so lọ́gbọ́n lọ́gbọ́n ọdọọdún lèwe àbíyáyá ń sọ àádọ́ta. Olúfúnkẹ́ ọmọ lọ́jọ́ ìbí òkú ọdún ọmọ Àṣàolú ó jágbéra nílẹ̀ kò yá mújó òkú ọdún ìyá àná òkú ọdún ó gbéra nílẹ̀ kò yá mújó lọ́dún lọ́dún ní là ń ṣológun lógun lọ́dún lọ́dún nìkan so lọ́gbọ́n lọ́gbọ́n lọ́dún lọ́dún lèwe àbíyáyá ń sọ àádọ́ta. ìyá Ọpẹ́yẹmí òkú ọdún ìyá Adé òkú ẹ̀dùn gbéra nílẹ̀ kò yá mújó lọ́dún lọ́dún ní là ń ṣológun lógun lọ́dún lọ́dún nìkan so lọ́gbọ́n lọ́gbọ́n lọ́dún lọ́dún lèwe àbíyáyá ń sọ àádọ́ta. ìbálòdé tó ní o alábẹ̀ní mo rí ibà abẹ̀ní mo rí ibà alábẹ̀ní mo rí ibà lọ́wọ́ Elédùmarè ọba pátápátá ọlá ọba paríparí ọlá korogodo ìmọ̀ òbíríkìtì àjípọ̀jọ́ kúrẹ́ òbíríkìtì àjípọ̀jọ́ kúdà mo rí ibà lọ́wọ́ rẹ̀ èmi l'Abeni Akewi ìtayé ń wí èmi l'Abeni Akewi ìtayé fẹ́ gbọ́ o mo dé kólókó mọ́ lè roko mo dé kọ́lọ́nà ó mọ́ lè yẹnà wọn ò ṣàdédé dòde lẹ́yìn wájú Mrs. Olúwabùkọ́lá Àyàbítóyè Chialedi Ìtèmítọ́pẹ́ corporate society tí ń bẹ nílùú Kọ̀tún ló rán mi wá o Chialedi Ìtèmítọ́pẹ́ tí ń bẹ nílùú Kọ̀tún ló rán mi wá bí lónìí wá gánú sí Abeni Akewi dákun wá bá ń kẹ́gbọ́n mi dáadáa ó lónìí lọ́jọ́ bí rẹ̀ ó lẹ́nìkejì òun ni ọ́ ó lólùbádámọ̀ràn òun ni ọ́ ó ní kọ́fídáǹtì òun ni ọ́ ó lónìí ní sọ́jọ́ bí rẹ̀ ó Bùkọ́lá Àyàbítóyè lónìí kì ọ́ bí olóògbẹ́rù Olúfúnkẹ́ o Chialedi Ìtèmítọ́pẹ́ cooperative society tìlú Kọ̀tún lónìí kí ọbẹ̀ ọlọ́gbọ̀n ọwọ́ fà gbogbo ẹgbẹ́ Tèmítọ́pẹ́ corporate society náà ní kí ọgbẹ́ èjègbè ẹjọ́ wọn ló ti ṣọdún eléyìí náà ó láṣẹ yìí ṣàmọ́dún olódùn ayọ̀ ló sì mọ̀ ṣe lọ́lé Elédùmarè Olúfúnkẹ́ ọmọ Àṣàolú mọ́ gbóhùn lẹ́nu mi èmi Abeni ti dá lára àgbà ìdá aláṣẹ tọ́jú ara rẹ̀ Diabetes Wellbeing Foundation Ìkọ̀tún tí ń bẹ nílùú UK mọ́ gbóhùn lẹ́nu tèmi ọ̀rẹ́ Táyọ̀ nílùú UK mọ́ gbóhùn lẹ́nu mi ọ̀rẹ́ Níkẹ́ tí ń bẹ nílùú London mọ́ gbóhùn lẹ́nu mi bí mo ti ń kiri àwọn bàbá tẹ̀yìn bílẹ̀ ló bá wa wò òde yàrá ló bá wa kó wọ́ dẹ̀dẹ̀ ẹ̀yìn kùlé ló bá wa kó ọkàn lé o.
nǹkan máa ṣá olú ìyá Ọpẹ́yẹmí mọ́ gbóhùn lẹ́nu mi, ìyá Anna mọ́ gbóhùn lẹ́nu mi, ìyá Adé mọ́ gbóhùn lẹ́nu mi. Èmi Abẹ́ní ti dá lára àgbà ìdá onírìngbé sọnù bí ó ṣe bí ọmọ onídẹni àgbégbìn òní lọ́jọ́ bí rẹ kò ní dọjọ́ kú mọ́ lọ́wọ́. Olúfúnkẹ́ ọmọ lọ́jọ́ bí tó ní ó jẹ́ gbéra ńlẹ̀ ó di ìdè òjòjò níṣòwò kó mọ́ lè náà yà gògògò làrọ̀ ń ta lè ẹrù tàbí amọ̀ kí n tu ayé òní gbé ká ọmọ lé o lọ́lé Elédùmarè ọba òní gbénú lémọ̀ tí ṣẹlẹ̀ lóde òní lùgbàdì àìsàn òní fojú sunkún àwọn ọmọ rẹ wọ gangan òní dẹni àgbégbìn òní fọpa tánlẹ̀ níbù jẹran òní dẹni àgbégbìn òkú ọdún òkú èédú Ìjẹ̀ṣà ṣá nílé ọwọ́ àjàkáyé ẹ̀rù ọwọ́ àjàkáyé ògiri gbẹ̀ndú ni wọ́n ń kórí kí bàbá tó bí ọlọ́mọ gẹ́gà Ìjẹ̀ṣà òṣèré ṣánilò Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ṣáná ilé lẹ́rú ọwá ti múná róko Ìjẹ̀ṣà modú máa pọ̀ nàdà Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ́n pupa láàbúrò Ìjẹ̀ṣà tó gùn lọ́lú tí mo gbọ́ tí kalẹ̀ wọn béèrè ọ̀wẹ̀ Ògún torí ìkànnì Ògún jà Hausa Ògún jà Ìjẹ̀ṣà ni ó lè kórì lọ mẹ́mọ́ lè kàgbà Ìjẹ̀ṣà kí mọ́ gbòòrè tó gbọ́ Ògún làlú wọn ó gbòòbí lọ́ọ̀rẹ́ ọmọ Ògún gbà ní tí ń gbàgbá ẹni Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbi tó pọ̀ òṣèré nìyẹn ọmọ olóbi ìṣèje òṣèré nìyẹn ọmọ olóbi ìṣẹ̀fà òṣèré nìyẹn ọmọ olóbi ìṣẹ́ndínlógún ihò kéékèèké láṣọ wọn lóde gbàjọ ẹ gbọ́dọ̀ tiẹ̀ mi láṣọ àwọn Ìjẹ̀ṣà èyí tó yẹ mi lọ́jà ni ó ra mi wálé o màá rí ń jó yeye kulumọ níye bẹ́ẹ̀ mọ́ lè ṣàgbàjẹsà kí mọ́jọ́ òbí tó gbé kẹ́kẹ́kẹ́kẹ́ká Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni fìlàlì lọ́mọ lọ́wọ́ nílé bàbá tẹ̀yìn gẹ́gẹ́gẹ́gẹ́ ẹrú ọ̀wá òbòkun rémi o ni wọ́n ń kórí kí bàbá tó bí ọlọ́mọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Ìjẹ̀ṣà Abẹ́ní ọmọ olóbi tó pọ̀ Ìjẹ̀ṣà Abẹ́ní ọmọ olóbi ìṣèje ẹ̀yin nìṣèré ọmọ olóbi ìṣẹ̀fà ẹ̀yin lọ́mọ olóbi kọ́ wọ́wọ́ tìrì wọ́ ọmọ olóbi kọ́ wọ́wọ́ tìrì wọ́ obì tó fẹ́ tẹ̀ni àwọ̀ ságbó ẹni obì tí ó fẹ́ tẹ̀ni àwọ̀ sínú gbó ńlá ẹranko burúkú amúrú wọn tó ń jẹ Ìjẹ̀ṣà Abẹ́ní ọmọ onílẹ̀ obì Ìjẹ̀ṣà Abẹ́ní ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ilé lẹ́rú ọwá ti múná roko Ìjẹ̀ṣà modú máa panàdà rán Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹ̀rù bàbá yín nísìn pẹ́pẹ́yẹ nílé bàbá tó bí ọlọ́mọ gangan òṣèré nìyẹn ọmọ olóbi ìṣèje òṣèré nìyẹn ọmọ olóbi ìṣẹ̀fà ìran Ìjẹ̀ṣà nísìn tòlótòló ńlé bàbá tirẹ̀ ẹ̀rù bàbá yín nísìn pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ́n pupa láàbúrò ojú tó pọ́n dúdú ní fi pupa lọ́kọ mo fọmọ fún dúdú ọjọ́ inú bí dúdú ló bá nà ọmọ tí mo bí mo bá gbọ́ ọmọ tí mo bí lọ́wọ́ dúdú mo yá ìfún pupa nílé bàbá tẹ̀yìn Ìjẹ̀ṣà modú máa pọ̀ nàdà Ìjẹ̀ṣà tó gùn làlú tí mo gbọ́ tí kalẹ̀ wọn béèrè ọ̀wẹ̀ Ògún torí kan Ògún jà Hausa Ògún torí òròjà Ìbàdàn Ògún ló torí òbí jà Ìjẹ̀ṣà Ògún ló jà Ìjẹ̀ṣà ni ó lè kórè lọ́nlé bàbá tó bí yín lọ́mọ bẹ́ẹ̀ mọ́ lè ṣàgbàjẹ̀ṣà kí mọ́jọ́ òbí tó gbó Ògún làlú wọn gbòòrì lọ́ọ̀rẹ́ ọmọ Ògún tí ń gbà ní tí ń gbàgbá ẹni Ìjẹ̀ṣà òkèrè ọmọ olóbi tó pọ̀ èrò tí ń rè kírun agùn bẹ́ẹ̀ mọ wúlẹ̀ mọ́kọ́ dání o torá pátá ńlá ló lálẹ́ dé kírun ẹ̀rù ọwọ́ ọmọ olúyẹyẹ là ń gbẹ́jọ́
ọmọ àrò ọlọ́sìn nílé bàbá tó bí ọlọ́mọ ìjẹ̀ṣà tó gún làlú tí mo gbọ́ tí kalẹ̀ mo béèrè ọ̀pẹ̀ ẹ̀yin lọ́mọ olóbì ká já sówó ẹ̀yin lọ́mọ olóbì ká já sọ̀rọ̀ ẹ̀yin lọ́mọ olóbì ká já ṣòun gbogbo ẹni bá já kẹgbà kan ẹni bá já méjì ẹgbà méjì ẹni bá já mẹ́ta ẹgbà mẹ́ta ẹni bá já mẹ́rin ẹgbà mẹ́rin ẹni bá já márùn ẹgbà márùn ẹni bá já mẹ́fà ẹgbà mẹ́fà ẹni bá já méje ẹgbà méje ẹni bá já mẹ́jọ ẹgbà mẹ́jọ ẹni bá já mẹ́sàn ẹgbà mẹ́sàn èèyàn tó bá ṣàmẹ́wẹ̀ wá pé ló ṣẹ̀rọ wá pé ọ̀la nírọ̀ ọmọ ọ̀la ní yòónù òkú ọdún òkú èdú àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lọ́lé Elédùmarè wọ́n bá bí yín pé ta ní kọrin ewì létí ẹ̀yìn èmi l'Abeni Akewi tí wọ́n ń wí èmi l'Abeni Akewi táyé fẹ́ gbọ́ èmi nìyẹ̀rú ọ̀yàn tí mo fìràn mo jàre ọ̀rọ̀ wẹ̀ ti lọ́yọ̀ èrò jẹ́wọ́ títà mo ta tán ni mí bí wọn ò wí wọn àní sísan ló san yẹrù lódò ògbókì ògbóníyàn ọmọ fi sọ̀rọ̀ joyè.